ó tún ti ṣẹlẹ̀ o, ó ti zẹ̀. Màmá Obanla ti gbẹ́nu sí máìkì o lórí Biodun okeowo àti Madam Lizzy Anjorin. Eléyìí tún lágbára ó kà màmá. Ẹ bá mi wo fídíò yìí, kẹ́ máa bá mi like, kẹ́ máa bá mi share, kẹ́ dẹ̀ máa comment. Ó yá, ẹ tẹ subscribe button yín, kẹ́ dẹ̀ tẹ notification button yín. Gbogbo ọwọ́ tẹ fi ń tẹ àwọn button yìí ẹ̀ mà ní fi gbọ́mọ sí o. Lágbára Ọlọ́run, owó ńláńlá lẹ máa fi kà, ẹ̀ ní fi gba lẹ́tà bànújẹ́. Lizzy, ìgbà tí mo mi kàn fúnra mi níṣẹ́ wàhálà ni. I only focus on àwọn tí mo focus and it's okay like that. Even gan gbe tí mo torí mo lọ mo wà China mo gbé China ọkọ mi gan kí kò tiẹ̀ fẹ́ because a níṣẹ́ wa tá à ń ṣe clearing wa tá à ń ṣe àti ní nǹkan táwa ń ṣe ta face already tọ́lọ́run dẹ̀ ń ṣe ìyanu láti bẹ̀. But mi lè wá China káwọn èèyàn mi máa pè mí àwọn fans mi madam ẹ bá get ilé ẹ bá kí n má dá wọn lò you understand ó ní gbogbo nǹkan tí mò ń ṣe and ó lójú àwọn tí mò ń dá lò ẹlòmíì tó bá máa ṣe kíní gan àwọn míì wọ owó ni mo fi ń lé wọn ẹlòmíì wà owó máa fowó lé ó lè ní kó lọ ṣe nǹkan kan wá because tọkọ mi ò bá ti fẹ́ ṣe I don't want something that will tarnish my image or anything. Ẹ má bàṣẹ́ jẹ́ fún àwọn tó ń ṣiṣẹ́ náà ẹ máa lórí social media ẹ kàn máa ṣe ẹ máa ṣe bí ìgbà tó yẹ pé ẹni tó dẹ̀ ń ṣọ bọ́bọ́ tó ń sọ̀rọ̀ tí máa ń rí tó máa ń ṣe kinní yẹn bọ́bọ́ yẹn o ní ìròpó wọ nákò yẹn rí ní ìròpó dé nákò yẹn rí ẹni tó jẹ́ pé ẹ lè gbẹ́rù o lè ṣiṣẹ́ ẹ ń ṣiṣẹ́ ẹ wọ ẹ débẹ̀ yẹn rí lọ ṣiṣẹ́ tẹ bá ra àwọn èèyàn tó máa ń kẹrù tó ń gbẹ́rù fún yín tó ń kó ẹ má rò pé easy bẹ́ẹ̀ ó ti ní nǹkan ó ti ní arrangement nǹkan tó ń ṣe wáyé tẹ́ ẹ̀ ṣe bẹ́ẹ̀ yẹn tẹ́ ẹ̀ ṣe yamayama. tẹ́ bá ti gbẹ́rù yín ẹgbẹ́rù yín fún customer yín àwọn nǹkan tí ò exist tẹ́ máa parọ́ fáwọn èèyàn lórí social media yẹn stop it o ò lè rí ẹrù n tó máa insurance ẹni tó máa fi gba insurance lọ́wọ́ ẹ̀ tó bá ṣí for mem tó ṣí pa tó bá ṣe insurance àgbà lọ́wọ́ ẹ̀ bọ́ ò ní for mem ò ní pa o wá ń sọ pé o fẹ́ oníṣọ́ra insurance kò ní gbà lọ́wọ́ ẹ̀ you have to get your for mem and pa that is o ti open ẹ̀ nìyẹn o fẹ́ san owó ẹ̀ gangan owó gidi fún ìjọba even kí insurance tó ṣe fún ẹ gan o máa ṣí letter of credit láti bank kò ṣe pé o fẹ́ sanwó fúnra rẹ̀ náà o fẹ́ ṣe no insurance ò ní gbà tó bá ní letter of credit torí wọ́n ti mọ̀ pé owó tó san fún ìjọba ò já ìjọba lólè ẹ kó ṣì yín sọ̀hún o ní letter of credit wọ́n á máa sọ fún wa pé ẹrù yẹn ò wọ́n èyí máa claim ẹ̀ kí náà fi ń claim ẹ̀ àwọn oróòṣìwò ló ń pa fáwọn èèyàn bíbá can anyone of you claim ẹrù tẹ gbé ní ẹrù sọbọndé ló fẹ́ claim ṣé wàá okay máa parọ́ fáwọn èèyàn bíbá nígbà tó jẹ́ pé wọ́n tẹ̀ ń sọ́rí kò dẹ̀ rí tó o bá stop èmi fúnra mi ni máa dẹ̀ fèsì ẹ̀ gidi ìwọ bọ̀bọ̀ tó ń wá ṣe jẹ bọ̀bọ̀ yẹn ìwọ tó ń sọ yẹn mi ìfẹ́ sọ péjẹ fún yẹn ó ti mọ́ra ẹ̀ tó o bá ti stop ẹ̀ fúnra mi ni màá trace ẹ̀ màá jẹ́ kó o mọ bó ṣe ń rí àwọn èèyàn kan á máa ṣe wàhálà lórí iṣẹ́ tó bá ní problem àwọn kan náà máa dáwọ́ àwọn náà máa ṣe wàhálà àwọn náà máa lọ meeting àwọn náà máa dààmú lórí ẹ̀ tí gbogbo everything yẹn máa fi sẹ́tọ̀ àwọn kan náà máa lọ sí Àbújá ẹ̀yin idiot kan tẹ́ ẹ̀ mọ́ ẹni tí ẹ̀ kàn máa ṣòṣì lórí social media torí pé ẹ̀ ń wá customer. $22,500 ẹ kó ṣì yín sọ̀hún tẹ bá ń ṣe gbogbo nǹkan mo gbà tẹ bá ti bá débi kágò yẹn màá kúrú màá bá yín dọ́gba ẹ kó ṣe wá bí wọ́n sí. wọ́n máa ṣòṣì ẹ máa ṣe yàmàyàmà lórí social media bí ìgbà tó jẹ́ pé ẹ mọ nǹkan ẹ̀ẹ́dẹ̀ mú nǹkan kan. $22,500 ẹ̀yin ọmọ ìlú bá yà lẹ̀ bá fún mi lórí mọ́
ẹ wá máa kó aṣọ tá mo máa sọ fún ẹ máa káṣọ bíbà gbogbo ẹ̀yin tẹ́ ń pè mí yẹn máa dá yín lóhùn later 25. Bóyá pa má lọ gbé ẹ má lọ jẹ́ kó bọ́ sí kìíní 25 ó yá bá mi sọ léèsì wa ẹ̀yin tèmi ṣàlàáfíà lẹ wà ẹ má gbàgbé ẹ lọ bá wa wo fíìmù December party ọmọ Butty ló ṣe fíìmù yẹn dùn dáadáa tó bá di lọ́la tó bá ti di ní ọ̀la Thursday òun ni àǹtí àgbẹ̀yà máa jáde fíìmù yẹn náà dùn gan àǹtí àgbàyà yẹn fíìmù ẹ̀ dùn ìyẹn èyí tí ìyàwó Bímbọ́ Afọláyan ṣe ẹ mọ Bímbọ́ tó fáìn tó ń ta kírìmù yẹn fíìmù ẹ̀ máa jáde lọ́la ẹ bá wa wò ní orí YouTube ó máa dùn èmi gan máa tó ṣe àìtórí máa wò tí December party yẹn náà dùn mo ti wò yẹn ṣó ti yé yín mo ti wò yẹn so ẹ̀yin èèyàn mi ẹ lọ máa wo àwọn fíìmù tó bá polówó fún yẹn máa wò ẹ̀yin onífíìmù tẹ́ bá fẹ́ kí máa bá yín polówó kẹ́ máa sọ fún mi àwọn fíìmù tó bá jáde tẹ́ ẹ bá sọ fún mi ò ní mọ̀ kò sí ìtò mi òun gbogbo ẹ̀ náà káàkiri bẹ́yìn then ẹ rí i pé tóyìn ìyàwó Ajéyẹmí ó ti wà Canada tóyìn torí Ọlọ́run torí mo rí gbogbo list ibi tó gbé fíìmù yẹn lọ ó gbé Vancouver yẹn ìfà inú mi dùn torí mo kọ́ àwọn àbúrò mi máa wò wọ́n máa wò àwọn family mi pọ̀ Vancouver yẹn gan àwọn fans mi náà wà ń bẹ̀ gan àwọn èèyàn máa wò Vancouver Calgary àwọn tèmi Calgary lábàtà wọ́n máa kún bẹ̀ yẹn wọ́n máa kún bẹ̀ wọ́n máa wò wọ́n tẹ̀ tí ń sẹ́ndì àbúrò mi Yẹmí tí ń sẹ́ndì nǹkan àǹtí mi àwọn àbúrò mi ti àwọn èèyàn tí ń sẹ́ndì ẹ̀ wọ́n máa lọ wò àwọn èèyàn pọ̀ tán máa lọ wò Tóyìn wá ó gbọ́dọ̀ má gbé lọ sálí fáàsì o wo ẹ̀yin tẹ́ ẹ gbé fíìmù yẹn kiri ẹ gbé lọ sálí fáàsì o Yorùbá pọ̀ gan ní alí fáàsì o wọ́n ní association tó bá fẹ́ tẹ́ bá fẹ́ kíní ẹ jẹ́ kí n sọ kí n mọ kí n sọ máa send email sí kíní association wọn mo inú kíní wọn mo ní email wọn tẹ́ bá fẹ́ ẹsẹ̀ béèrè lọ́mì máa fún yín ní email wọn máa fún yín ní nọ́mbà yìí tẹ́ máa pè ń bẹ̀ ẹ gbé lọ sálí fáàsì o ẹ gbọ́dọ̀ má gbé lọ sálí fáàsì o torí gbogbo ẹ lọ gbé lọ sí Toronto gbé lọ Calgary ẹ gbé lọ sálí fáàsì o tó bá dẹ̀ fẹ́ tó bá tún fẹ́ gbé lọ tó bá fẹ́ gbé lọ sí St. John ó lè gbé lọ sí St. John o àwọn tí Mountain máa wá sí St. John wá wò tàbí ká gbé lọ sí Mountain St. John gan tó bá fẹ́ máa sọ fún wọn ní church wa àwọn èèyàn máa wá àwọn wò church yẹn lásán ká ní làjà àwọn church Redeem tí mo lọ ní St. John yẹn mo fi Ọlọ́run búra tí àwọn ará church yẹn nìkan bá wo tí wọ́n bá wo fíìmù ẹ̀yẹn lásán àwọn yẹn ti tó Redemption Pavilion èrò tó wà ń bẹ yẹn St. John yẹn èrò tó wà ń bẹ mi ò ṣeré wọ́n pọ̀ gan bẹ yẹn o sọ ẹgbẹ́ fíìmù Ofasabi àǹtí lọ síbẹ̀ yẹn náà ṣó ti yé yín ojú òní sí i alva ẹ̀yin tí wàá ṣàlàáfíà lẹ́wà àlàáfíà làwọn wà níbí àlàáfíà làwọn máa bá wà mọ́mì ti rẹ́rìn pa mọ́mì yẹn kàn rẹ̀ ọkàn fi mí rẹ́rìn ní kọ́sà tó wà níbí ọlọ́run mi mọ́ tí mo lè ṣe gbogbo yín ọpẹ́lọpẹ́ yín àti Jésù lára mi ẹ̀dẹ̀ máa rajà dá lẹ́ni ọlọ́run àbá mi gbàdúrà yìí ojú ò mà ní tì yín ojú ò mà ní tì ọmọ rẹ̀ wọ́n á gbà yín náà sọ̀rọ̀ yín náà mú wa láti kára ẹ mọ̀ pé àwọn náà máa ràn yín mo rò pé ti tẹ ẹ̀yin àti ọjọ́ wa ń bì báyìí ta lẹ́jọ́ wa lately lẹ́jọ́ wa mo mọ̀ pé àtẹnìkan jọ wa
kó lè mọ̀ pé ẹni ọlá orí ẹ̀ dà lọ́rùn no get ẹ̀ jẹ́ èló lélẹ́yìí o 25,000 lélẹ̀ ọpẹ́lọpẹ́ àwọn èèyàn àwọn èèyàn dó tì mí mi ò ṣeré mi àwọn èèyàn ṣe ọpẹ́lọpẹ́ àwọn èèyàn tí ò bá sí àwọn èèyàn ni àmì ojàre Sandra ó ní we sell more in Jesus name àmì lórúkọ Jésù gbogbo ala máa ṣoríire gbogbo ala máa jèrè ẹni bá ti gbọ́jà kalẹ̀ ó ti yẹ kó tajà kó jèrè ẹ̀yin tẹ́ wà Canada ẹ lọ wo Tóyìn Obasabi àti ti wà Canada ẹgbà time off fún bí iṣẹ́ ẹ lọ wo fíìmù ó máa kọ́ yín lẹ́kọ̀ọ́ ẹ̀kọ́ wà nínú fíìmù ẹ mọ̀ pé mo ti sọ several ni mo ti sọ ẹ lọ wo Ọlọ́run you will not regret watching it Ọlọ́run you will not regret it Ọlọ́run mo fi Kristi búra mo wò ni ó máa ṣẹ́rí tí mothers bá wò ó máa fún yín ní mọ́ kíní láti súnmọ́ àwọn ọmọ yín mọ́ mo fi Ọlọ́run búra in fact you will be more closer to your children than àgẹ̀yìn táwọn ọmọ yóò ìdàgbà yẹn ẹ máa close more torí ẹ máa wò pé ṣé nǹkan báyìí lè ṣẹlẹ̀ ṣá ṣó possible no I'm not joking no Ọlọ́run it's good for family to watch it Obasabi àti Ọlọ́run kò kí ṣe fíìmù tó jẹ́ Ọlọ́run 25,000 ẹ lọ wò ó dáa wọ́n yẹn gbé káàkiri yẹn dá kẹ́tù gbé lọ sí Europe Ọlọ́run fíìmù yẹn kọ́ yàn lọ́gbọ́n o it's not pé yàn ṣeré o ó dáa fún parents Ọlọ́run ó wà okay o owó fíìmù yẹn báyìí gbogbo kíní mi change baby mi ọmọ mi kékeré ó fẹ́ẹ́ lè kó mọ́ mi what is it now máa pè from time to time ẹ ṣe o Ọlọ́run àwọn ọmọ yín náà tẹ́ bá ní àwọn ọmọ tí ò kì í fi bẹ́ẹ̀ sọ̀rọ̀ the ones that are so tán máa ń dákẹ́ yẹn ó máa jẹ́ kẹ́yìn fún òbí wàá fẹ́ fi question pa torí àwọn ọmọ yẹn àwọn ọmọ Tóyìn try wọ́n try sí fíìmù yẹn director of fíìmù yẹn Ọlọ́run ó try kùndùsù fún director of iṣẹ́ yẹn ó ṣe dáadáa because no àwọn fíìmù tẹ́ ẹ̀ tí ẹ̀ ronú sí tẹ́ ẹ̀ mọ ibi tẹ́ ẹ̀ lè gbé gbà tẹ́ ẹ̀ mọ ohun tó lè ṣẹlẹ̀ tẹ́ ẹ̀ ó ní fíìmù yẹn Ọlọ́run mo ti sọ fún iná mi ò regret pé mo lọ wò òun àti ṣé fíìmù yẹn tẹ̀ ṣì wá sinimá ṣá ṣó ṣì wà Nigerian cinema Obasabi àti behind the scene tọ́rọ ọkọ mi náà fẹ́ wò Ọlọ́run ọkọ mi náà fẹ́ wò méjèèjì because mo yẹn ń sọ yẹn á ní ó ga o tí ò bá yẹ pé kò sí ní Sunday ó yẹ kó lọ wò but ó máa wò lómi rẹ dùn méjèèjì Obasabi àti behind the scene the two film èèyàn gbọ́dọ̀ wò ní ọjọ́ ayé ẹ̀ ó máa fún ẹ ní ẹ̀kọ́ bó ṣe máa ṣe pẹ̀lú àwọn èèyàn ìyẹn behind the scene yẹn sórí ti Obasabi àǹtí yẹn bó ṣe máa ṣe láàrin àwọn ọmọ ẹ̀ ó máa kọ́ ẹ lẹ́kọ̀ọ́ gbogbo ẹ̀yin tẹ́ máa ń fi tá a máa wo fùrọ̀ ọmọ ọlọ́mọ tẹ́ ẹ̀ ní wo tàwọn ọmọ yín yẹn ó máa kọ́ yín lẹ́kọ̀ọ́ 25,000 ẹ bá gbé sókè fún wọn 25,000 tàǹtà ṣó ti yé yín nǹkan tàǹtà rè aṣọ mò ń tà mo dẹ̀ ń ta jewelry ṣó yé yín mò ń ta jewelry mò ń ta bra mò ń ta àǹkárá mò ń má pẹ́ o 30 45,000
bọ̀dá àdìsá ni bọ̀dá àdìsá ni mo wá dúpẹ́ tèmi 45,000 nílé. Ayé mi dára o. Gbogbo aṣọ gbogbo àwọn aṣọ báyìí tí mo ti ń tẹ gbogbo ẹ ti há mi gan. Ṣòkòtò ilé ó ń jábọ́ bí ìṣeré ó máa ń jábọ́ ti bá wọ̀ ọ́ tẹ́ ẹ máa fa ẹ wò ó ti gbogbo ẹ ti há mi mi mọ wá mi mọ ohun tí mo jẹ mi ì dẹ́ ń jẹun mi ò ń jẹun lọ́lọ́lọ́ ibùn ẹran jíjẹ mi kò dàbí kíní ẹja mò ń jẹ jù ń sìn ẹja mò ń jẹ jù because mo notice pé irú mom sí mi when you see my mom for face ẹ máa rò pé gbẹ̀mí àti wọn ọ̀rẹ́ àti sisters ni wá mọ́ mi ti fi ẹran jíjẹ lẹ̀ ní ìsìn ọlọ́run á tó 20 years kò sí nǹkan ẹni tí ẹran mọ́ mi ò ní bá yín jẹ mọ́ bẹ̀rẹ̀ pé ṣé wọ́n ní náà ṣàmọ̀ pé sẹ̀lẹ̀ ni wọ́n èmi máa fọṣẹ pé ó dàbí pé wọ́n ti jẹran wọ́n ti ṣe ká ẹ má jẹran fún yín mọ́ mi nínú o mọ́ mi á ní lọ́ka go and research it torí mọ́ mi kàwé mọ́ mi go and research it ẹran when you reach certain age má jẹran mọ́ ẹja nìkan wọ́n mi máa ń jẹ ẹja àti chicken or turkey ẹ lè rí wọn jẹran wọn ò ní jẹ kò sí parí tó lè lọ kò sí mọ́mì ò ní ẹ lè rí kò ní fi ẹnu ẹ̀kan ẹran báyìí mọ́mì ò dẹ̀ mu anything sweet ni kò dẹ̀ ní diabetes ká lè sọ bí ó ní nrọ o and tó bá rí mọ́mì mi ó máa rò pàǹtí mi ni wọ́n sẹ̀ ẹ báwọn yẹn wá bí àwọn rí wọn very young and agile very young and smart so èmi náà mo ti ń try láti fi ẹran lẹ̀ díẹ̀díẹ̀ tó bẹ́ẹ̀ kí n máa ẹja ni wọ́n máa ń jẹ jù kí ni ìmọ̀ tó jẹ́ kí n máa sanra ẹlọ mi ò ń jẹun púpọ̀ mi ò ń jẹ nǹkan tó dùn gan bí mo ṣe wà ní China yẹn gan tó yẹ pé bí ẹ máa rò pé oúnjẹ Chinese gan kan yẹn mi ò fi bẹ́ẹ̀ ṣe nǹkan tó ń jẹ mi tẹ̀ láìkẹ́ Ọlọ́run ọkọ mi ló láìkẹ́ mi ò dé láìkẹ́ máa délé báyìí ẹ máa rí mi ó lè jẹ́ kí n lọ jẹ wá àbí kí n jẹ bà àbí kí n kàn jẹ rice díẹ̀ mi ò ń jẹun late so mi mọ nǹkan tó kàn dé tí mo fi ń sanra ẹ gbà mí ṣé ìpè wọn kan fẹ́ ṣe ṣé ìpè bẹ́ẹ̀ mo sick because kò yé mi o. gbogbo pátá ti há mi gbogbo pátá ti há mi Ọlọ́run mo ra páàtì kan ní èyí tí mo fẹ́ wálé ní December yẹn àwọn páàtì yẹn àwọn ẹni mò ń rí lò tó jẹ́ kí ni wọ́n mi ẹ̀ ṣe mà ẹ délé láyọ̀ ṣé yẹn gbogbo ẹrù gbogbo nǹkan bẹ́ẹ̀ yẹn tó yé mi kí ni mo lè ṣe yèyé adétòrò àdùnní ẹrama my mommy start eating cucumber in the morning and at night ṣé wọ́n mi yìí náà máa jà bí ẹ̀yin sọ pé kí n máa jẹ cucumber yẹn èmi ò láìkí ọkọ mi ló máa ń jẹ cucumber báwo gbogbo àwọn nǹkan èso bẹ́ẹ̀ mi ò láìkí wọn ní mímọ́ wáyé mi ò láìkí èso bẹ́ẹ̀ fún mi léso ó máa bàjẹ́ síbẹ̀ 45 ṣé àmọ́ pé ọkọ mi ṣáájú mi kò ní China last year fruit tó filẹ̀ ó máa ra fruit tó máa ń jẹ fruit gan fruit tọkọ mi filẹ̀ fún mi tó filẹ̀ mi ò fẹ́ ẹnu mi kọ̀ báyìí àti cucumber yẹn náà ẹnu mi èmi ò ń jẹ fruit tí n bá wá bá ń ṣe party okay for me
èmi ò láìkì ẹ ẹgbẹ́ ẹ má táwọn ọmọ làìbá ẹ bá mi ra kùkùmbà wọ́n ní máa jẹ́ láàárọ̀ àti lálẹ́. ṣe ti máa sí pati tẹ bá invite mi sí pati sí tí bá pati tẹ bá ti rí spinal fún mi tẹ rí red wine fún mi tó rí spinal fún mi tó rí red wine fún mi mo fọlọ́run bẹ̀ má fún mi ní juice mi ò mú mi ò like ẹ̀ àbúrò àlọ́ fún mi malt nǹkan mi ì like ẹ̀ n tó lè fún mi ní Pepsi tó yẹ sórí Pepsi yẹn máa mú gbígbà tẹ́ pé ọtí ń pa mí ni inú mi máa dùn tó o bá ti rí red wine tó o rí spinal fún mi má darẹ̀ láàmú má lọ mú àwọn ẹ wá lọ gbé àwọn rẹ wine kíló kan ọtí àwọn juice tó wà lọ gbé juice tó design tó ọ máa wẹ̀ mí like gbogbo àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn tó wá máa fún mi ní Pepsi ọ̀rọ̀bọ̀ méjì tó tutù pàtí ẹ̀yẹ̀ má bẹ́ẹ̀ pọ́n nǹkan tó lè túnṣe fún mi yẹn mi ò ń ṣe onípàtí mi ò ń ṣe ẹni tó mu ju yẹ kiri Pepsi ni mo tún máa mu. tí ọ̀kan bá lè rí bóyá Pepsi ló gẹ̀ sọ ẹ̀rọ funfun lẹ́pa mo ti lo size 18 ó ti lé 20 years or more but ní ìsìn mo ti wọ 20 o Ọlọ́run mo ti wọ 20 ṣé ẹ ti rí apá ìní òye mi ẹjọ́ kí ni mo lè lò tí apá mi máa tínrín kí mo fẹ́ ṣe sápá ẹ̀ apá ẹ̀ kàn tóbi ni ìyẹn gan ló ń bí mi nù o dọ́mà gbogbo ara mi ń ṣiṣẹ́ lápá ẹ̀. Gẹ̀gẹ̀gẹ̀ irúgà 45 kò sóhun tó lè ẹ̀rí pé yẹ́lò yẹn ọ̀tọ̀ọ̀tọ̀ ni o this is custard yellow ẹ̀rí pé yẹ́lò ọ̀tọ̀ọ̀tọ̀ ni custard yellow lílẹ̀. ẹ̀rí pé òun mi ti lọ sókè kàtà ẹ̀ ti ń lọ. tí bá máa jí láàárọ̀ báyìí mi ì lè sọ̀rọ̀ dáadáa 45 sky blue ni o ẹ fi ìfún Olúwa nítorí àánú rẹ̀ dúró la ẹ fi ìfún scarf orí mi wà o 5,000 scarf wà mo sì ní ìtótó 300 ẹ mọ̀ pé 1,000 mo rà wá gbà yín èyí tá a ní sì wọ 300 nítorí tí o ṣeun nítorí àtúrẹ títí gbogbo ẹ kò ń bẹ́ẹ̀. Every fine 45